Ìbẹ́lẹ́dùmarè ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run, ọba tó dá mi sí tó dá yín sí, ọba tó jẹ́ kẹ́ ẹ lè mọ wò mí tó jẹ́ kí èmi náà lè mọ wá, ọba tí gbàdọ̀bálẹ̀ ọba tí ìfọ̀bàjà, ọba tí tún yọ ọba nípò nígbà tó bá wù ú. Kábíyèsí Elédùmarè, òṣùbàrẹ̀ o bàbá, ìwọ ni mo gbéga, mo dúpẹ́ tí o tún fún mi ní oore ọ̀fẹ́ láti wá sórí ètò lónìí. Gbogbo èyí tẹ̀ ń wò mí jákèjádò gbogbo àgbáńlá ayé, ọ̀dọ̀dọ̀ bí ṣe àlàáfíà ni mo bá yín, àlàáfíà yín kò ní di fíafíà. Lónìí a tún fẹ́ lọ sínú àlọ́ àpagbè tí a fẹ́ wò lónìí. Ó ní ìdí tí òṣùpá tó fi lọ sí òkè rororo tí a fi ń wò tó fi lọ sókè fíofío, ẹ̀hún la fẹ́ yẹ̀wò lónìí. Kí n tó tẹ̀síwájú, ẹ mú gbàgbé láti wo ìsàlẹ̀ fọ́nrán ìyẹ̀wò ibi tí wọ́n kọ subscribe sí. Ẹ tẹ bọ́tìnì subscribe kí ẹ sì tẹ àmì ọmọ kárẹ́kù iṣẹ́ tí ó wà ní iwájú rẹ̀ pẹ̀lú tẹ̀léyìn kí a lè mọ gbèrú fọ́nrán báyìí jáde náà ní gbogbo ọjọ́ ìṣẹ́gun bíi ti òní, gbogbo ọjọ́ ìṣẹ́gun bíi tòní. Ẹ ṣé púpọ̀. Àlọ́ mi dá fèrè gbàgbó. Ó dá lórí ìjàpá tìrókò, ọkọ Yáníbo, ajá àti àwọn ẹranko. Ó ṣe ní ìgbà kan ní ìlú Ìjàpá, ìyàn mú jọjọ débi wípé gbogbo èèyàn ló ti rù kan egungun, gbogbo wọn ni wọ́n ti rù pátápátá tí ò sí ẹni tí ó ń rí oúnjẹ jẹ. Ní ìgbà tí wọ́n wá wo kíní yìí tí ó dàbí pé ìyàn ti fẹ́ pọ̀ jù ni wọ́n bá pe àwọn ìlú jọ, gbogbo àwọn ẹranko kóra wọn jọ pé ọ̀nà wo ni ọ̀nà àbáyọ, kí làwọn ó ṣe sí ọ̀rọ̀ ìyàn yìí tí ó mú ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké ni ó ti kú tán. Ni èèyàn kan bá dábàá pé tí wọ́n bá ní pé ọmọdé ló ń sọ̀rọ̀, tí wọ́n bá ní da àbá òun nù pé kí lòun wí, pé kí ni ó dé tí àwọn ò mọ̀ wò pé àwọn arúgbó àwọn pé kí àwọn bẹ̀rẹ̀ sí ní pa wọ́n jẹ. Tẹ́lẹ̀ ọmọ ni a máa ń gbàdúrà kó gbẹ̀yìn òbí. Ó dáa kí àwọn arúgbó kí wọ́n kú ju kí ọmọdé kú lọ. Gbogbo wọn rò kíní sí wá, wọ́n rò sẹ́yìn, wọ́n rò pé bó ni àwọn ó ti ṣe pé ṣé àbá gidi ni. Nígbẹ̀yìn gbogbo wọn ni wọ́n fọwọ́ sí. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ lórí kìnìún tí í ṣe ọba àwọn ẹranko. Kìnìún ló kọ́ fi ìyá rẹ̀ lẹ̀, ó pa ìyá rẹ̀, wọ́n ṣe àṣejẹ, gbogbo wọn pátápátá ni wọ́n jẹun. Báyìí ni kíní bẹ̀rẹ̀ sí ní sú, wọ́n ní mọ̀kànmọ̀kàn lóye kàn. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní sú tó ń kan kálukú, tó ń kan oníwá, tó ń kan ẹlẹ́yìn, ó kẹrin, ó ká àjànàkú, ó kọ túùkú. Nígbà tí ajá wa ń wòye kíní pé a mọ̀ ń pe kíní ní òwe ó mọ̀ láronú, tó bá mọ̀ pé yóò mọ̀ sọ̀kan òun náà. Òun sì rè ó fẹ́ràn ìyá rẹ̀ jọjọ pé bó ni wọ́n ti wá mú ìyá òun, ìyá tó tọ́ òun, tó tọ́jú òun, tó mú òun wá, tó ṣe ọlọ́kọ̀ òun wáyé, bó ni òun ṣe ní pé ìyá òun gan ni ó wá kù tí òun ó pàjẹ́. Bẹ́ẹ̀ sì ni ó ti mọ́ tẹ̀lé àwọn ọlọ́dẹ kan lọ sí ìgbẹ́, tí wọ́n bá lọ sí ìgbẹ́ ọdẹ. Níbi tí wọ́n ti ń rìn káàkiri tó ti tẹ̀lé àwọn ọlọ́dẹ yìí, ó ti dé ibi tí orí tí òṣùpá wà. Nígbà tí a sì ń wí yìí, òṣùpá ò jìnnà róró bí ó ṣe wà, kò jìnnà púpọ̀ sí orí ilẹ̀ ayé. Ibẹ̀ ló ti wá wò ó, ló ti dé ibi tí ìlú òṣùpá wà. Bó ṣe wá délé, ó bá kúkú mú ìyá rẹ̀, ó lọ fi pamọ́ sínú òṣùpá. Wọ́n débẹ̀, wọ́n rí pé oúnjẹ pọ̀ ń bẹ dáadáa, kò sí yàn kankan nínú òṣùpá. Fìyẹ́ síbẹ̀, ó fún ní oríṣiríṣi nǹkan, ó fún ní okùn àgbà, wípé nígbàkúgbà tí òun bá fẹ́ wá láti wá jẹun, òun kàn kọrin fún ìyá òun ni yóò sì sọ okùn àgbà ìsílẹ̀ tí òun wà pọ́n, tóun ó pọ́n gun òkè lọ́ba ní inú òṣùpá. Ó bá sọ̀kalẹ̀ wá sí ìgbà tó wá kàn láti fi ìyá rẹ̀ lẹ̀, ló bá lọ, ó wá àwọn igi kan tó ti kú, tí olú tó ti wù lára rẹ̀, ó lọ tu gbogbo àwọn olú yìí, ó dọ́gbọ́n sí, ó ṣe tó fi dàbí ẹran. Wọ́n jẹran, wọ́n ní kíní yóò dùn, ó fi yọ̀ sí ni ó ní pé ṣé wọ́n mọ̀ pé ìyá òun ti darúgbó,
bí àǹkan tí ó fà á tí ẹran ìyá òun fi dùnnú. Ìgbà tí gbogbo wọn ti pàyà wọn jẹ tán, kódà alábàáhùn tí ṣèjàpá òun náà pa ìyá rẹ̀ jẹ. Wọ́n ṣe lè síbẹ̀ kò tán wàhálà wọn. Ìyàn yìí ò dẹ́kun, ìyẹn sì tún wà níbẹ̀ láàrin bí ọdún bíi mélòó kan lẹ́yìn ìgbà tí wọ́n ti mú ìmọ̀ràn yìí wá tí wọ́n sì ti ń mú lò. Ní wọ́n ṣàrí pé ìjàpá rí pé bí gbogbo àwọn èèyàn ṣe ń rù, ajá òun tiẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ ni ajá ò ti lọ sọ́dọ̀ yọjọ́ tọ̀ àárọ̀, yọjọ́ tọ̀sán, yọjọ́ talẹ́. Ìjàpá bá lọ bá ajá, ló lọ bá pé ọgbọ́n wo ló ń dá sí kó tiẹ̀ fọ̀nà òun náà. Ajá ní pé ìwọ tó yẹ pé àṣírí èèyàn ò bò lọ́wọ́ rẹ, bàbá ti wí fún ọ báyìí ọmọ tó gbòrògbòrò ní olófòfó ni. Ó ní aṣọ òfófó òun ti jóná, kò sófòfó kan tí òun fẹ́ ṣe, pé òun lè sọ òfófó mọ́, pé òun tiẹ̀ sòfófó mọ́ láyé òun kankan bẹ́ẹ̀. Ní ajá bá ní kò burú. Ló bá di ọjọ́ kan lájá bá mú lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀. Bọ́n bí ṣe débẹ̀ ló mú orin bọnu. Ìyá jókòó sílẹ̀ o, àlùjọ̀njọ̀n kíjọ̀n, nípa yèyé ẹ̀ jẹ́ àlùjọ̀njọ̀n kíjọ̀n, ẹ̀fọn pa yèyé ẹ̀ jẹ́ àlùjọ̀njọ̀n kíjọ̀n, kìnìún pa yèyé ẹ̀ jẹ́ àlùjọ̀njọ̀n kíjọ̀n, ajá nìkan ló kù o, àlùjọ̀njọ̀n kíjọ̀n. Ó kọrin yìí, ó kọ ìyá rẹ̀ bá so okùn àgbà sílẹ̀, wọ́n pọ́n ọkùnrin, wọ́n pọ́n dé òkè, wọ́n lọ jẹun. Eléyìí ń lọ, ó ń lọ. Nígbà tí ìjàpá ṣe gba ọ̀dọ̀ kìnìún tí í ṣe ọba ẹranko lọ nù pé òfin tẹ́ fílẹ̀ ajá òfin tiẹ̀ lẹ̀, kì í ṣe ìyá rẹ̀ ló pajẹ́ ní ọjọ́ sí, ìyá rẹ̀ wà níbi báyìí, ó wà níbi báyìí. Àwọn onírọ́ ló ń pa, ó ní ó dà. Tó bá yẹ pé irọ́ ni òun pa, kó bá dá ọgbọ́n kó jẹ́ pé láàárọ̀ ọjọ́ kejì òun mú ọ dé ọ̀dọ̀ ìyá ajá. Ní ọba náà bá dọ́gbọ́n, kìnìún dọ́gbọ́n, ló rán ajá sí ìlú òdìkejì lọ́dọ̀ ọba ìlú òdìkejì. Ó fi àròkò kan ránṣẹ́ pé kí ó fún ọba ìlú. Ó ní ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ kejì ni kí ó lọ. Wọ́n sì mọ̀ pé ńgbà tí ó bá lọ, tí ó bá dé ilé ó ti ṣú. Ó ní kán sọ nǹkan tóun tiẹ̀ ṣe náà, pé kóun mọ̀mọ́ wa máa jí ọba ní àárọ̀ kùtùkùtù ni ọba bá fi iṣẹ́ náà ó fún ní àròkò náà pé kó lọ, ṣùgbọ́n kó rí dájú pé àárọ̀ ọjọ́ kejì ló lọ, kó mọ̀mọ́ lọ ní alẹ́ yìí torí ilẹ̀ ti ṣú. Ajá ní kò burú. Ṣùgbọ́n ọkàn ajá ò ṣàgbé pé iṣẹ́ tí wọ́n rán òun tóun ò bá tètè lọ jẹ iṣẹ́ náà, ebi ó pa alábàáhùn tí í ṣe ìjàpá. Pé bí ó pa ìjàpá, wọ́n sì ti ṣèlérí pé wọ́n tún mú ìjàpá lọ ní ọjọ́ kejì. Èyí ló mú kí ajá bọ́ síta nígbà tí kákòkò àkùkọ tó kọ. Ilẹ̀ ti mọ́, òṣùpá mọ́lẹ̀ kedere. Ó dàbí pé ilẹ̀ ti mọ́ ni ajá bá mú ọ̀nà pọ̀ sí ìlú òdìkejì ló ń lọ. Bó ṣe ń lọ, ó tètè, ó yára dé ìlú òdìkejì, ó jíṣẹ́ tí wọ́n rán. Ọba ìlú òdìkejì náà fún ní èsì, ó bẹ̀rẹ̀ sí ní padà bọ̀. Ó ti rẹ̀ ẹ́, ṣùgbọ́n bó tún ṣe rẹ̀ ẹ́, ó tún rò pé ìjàpá ló bá tún mú ní àjò pọ̀. Ṣùgbọ́n ìjàpá ń tẹ̀gbà tó dòdò ọba ló ní pé táwọn bá ti dọ̀hún kí àwọn kúkú pa ìyá ajá. Táwọn bá pa ìyá ajá, táwọn bá dọ̀hún tán, àwọn kò kí kìnìún débẹ̀, gbogbo jẹ́ pé kìnìún ni olórí àwọn ẹranko, kó jẹ́ pé òun ni ó mọ̀ gbé inú òṣùpá tó mọ̀ fún àwọn ẹranko yòókù ní oúnjẹ. Ṣùgbọ́n ajá ní tiẹ̀ tó bá dé kí wọ́n pa òun náà pé ọ̀dàlẹ̀ ni, nígbà tó jẹ́ pé gbogbo èèyàn ni ó pa ìyá ẹ̀ tó wá lọ gbé ìyá títí ẹ̀ pamọ́. Ní wọ́n bá mọ́nà pọ̀nà bá dé ibi tí ajá ti mọ́ kọrin fún ìyá rẹ̀ tó mọ́ kọrin pé wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin. Ìjàpá kọrin, ó ń kọrin, ó ní ìyá jókòó sílẹ̀ o, àlùjọ̀njọ̀n kíjọ̀n, ìyá jókòó sílẹ̀ o, àlùjọ̀njọ̀n kíjọ̀n, erin pa yèyé ẹ̀ jẹ́ àlùjọ̀njọ̀n kíjọ̀n, ẹ̀fọn pa yèyé ẹ̀ jẹ́ àlùjọ̀njọ̀n kíjọ̀n, túkó pa yèyé ẹ̀ jẹ́ àlùjọ̀njọ̀n kìnìún pa yèyé ẹ̀ jẹ́ àlùjọ̀njọ̀n kíjọ̀n, ajá nìkan ló kù o, àlùjọ̀njọ̀n kíjọ̀n. Ní ìyá bá sọ okùn lẹ̀, bó ṣe ń wọ́ okùn yìí lórí pé okùn yìí wúwo, torí gbogbo àwọn ẹranko àtẹ̀bí wọn àtàrà wọn ni wọ́n kó sí orí okùn yìí. Ajá sì ń bọ̀ ní tiẹ̀, ó ṣàmúra bọ̀. Ìyá ò pé ṣé ọmọ ló ti wá wo tó ìyàbọ̀ kó àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ ni, ó ṣàgbìyànjú, ó ń fa okùn yìí.
ajá nígbà tó dèlú ó lọ sílé ọba kò bá kìnìún, ó lọ sílé ìjàpá kò bá ìjàpá, ibẹ̀ lára ti fún. Nígbà tára fún ló bá mú ọ̀nà kan ló bá bẹ̀rẹ̀ sí sá. Ó má jẹ́ pé ìjàpá ti da òun, ibi tó ti ń sáré lọ tó ti sáré lọ tó ti sáré lọ tó ti sáré dé ìdí kíní tó rí gbogbo àwọn ẹranko tí wọ́n ti rọ̀ mọ́ okùn tí ìyá òun fà, ló bá mú orin bẹnu pé ìyá ìyájọ bẹ́ sókun àlùjanjan kíjan, ìyájọ bẹ́ sókun àlùjanjan kíjan, erin pa yèyé ẹ̀ jẹ́ àlùjanjan kíjan, ẹ̀fọn pa yèyé ẹ̀ jẹ́ àlùjanjan kíjan, tùkú pa yèyé ẹ̀ jẹ́ àlùjanjan kíjan, kìnìún pa yèyé ẹ̀ jẹ́ àlùjanjan kíjan, ajá nìkan ló kù o àlùjanjan kíjan. Ìyá tún wò pé òun dùn wọn mọ́ òun, ṣùgbọ́n síbẹ̀ náà ó ṣàtún fa okùn pé kó má jẹ́ pé àwọn ọ̀tá ọmọ òun ni wọ́n dọ́gbọ́n wá tí wọ́n kọ orin tán fẹ́ pa ọmọ òun. Nígbà tó wá fà á, nígbà ó débì kan náà bá yọjú, ló bá rí i pé gbogbo àwọn ẹranko ni, ló bá mọ̀bẹ, ló bá gé okùn àgbà yìí, bí gbogbo àwọn ẹranko bí wọ́n ṣe jábọ́ ní tí gbogbo wọn kú. Inú eléyìí ni wá bí Òṣùpá pé irú ìwọ̀sí wo ni tó wá fẹ́ sọ orí òun níbi tí wọ́n ti máa jà láàrin ara wọn, bó ṣe bínú lọ sókè fíofío tó fi wá di nǹkan tó dúró sí òkè fíofío tó kọjá ibi tí kòkó gan wà. Kí ni àlọ́ ìwà kọ́ wa? Kí ni àlọ́ ìkọ́ wa? Àlọ́ ìkọ́ wa pé ká mọ ẹni tí a máa fi àṣírí lé lọ́wọ́, ká mọ ẹni tí a máa fi àṣírí lé lọ́wọ́, ká má fi àṣírí lé ọ̀dàlẹ̀ èèyàn lọ́wọ́. Èkejì ni pé kò dáa kí a mọ tú àṣírí tí wọ́n bá fi lé wa lọ́wọ́. Tí èèyàn bá fi àṣírí lé wa lọ́wọ́, ó yẹ kí a mọ bo àṣírí náà ni. Ẹ̀kẹta ni pé ọ̀dàlẹ̀, ìwà ọ̀dàlẹ̀ gbálẹ̀ kú, ẹ̀ ń bá dalẹ̀ yóò bá ilẹ̀ lọ. Kò yẹ kí èèyàn máa wo ìwà ọ̀dàlẹ̀. Èyí tí ó sì kẹrin ni pé tí wọ́n bá rán èèyàn níṣẹ́, ó dáa kí èèyàn tètè mọ jẹ iṣẹ́ náà, tí ajá ò bá gbìyànjú láti jẹ iṣẹ́ tí wọ́n rán bí wọ́n ṣe rán ni, ìyá rẹ̀ ò bá kú, òun gan fúnra lára rẹ̀ kò bá gbọ̀nà ọ̀run lọ. Ní ni wọ́n á máa fi àdàgbà ètò wọ́n sí lónìí. Ìdí àlọ́ mi rèé gbangbalaka, ìdí àlọ́ mi rèé gbangbalaka. Tí n bá parọ́, kí agbègbè ẹnu mi má dùn lẹ́ẹ̀mẹ́ta, mo parọ́. Kí n tó wá lọ, ẹ mọ́ gbàgbé láti wo ìsàlẹ̀ fọ́nrán yìí, ẹ rí ibi tí wọ́n kọ subscribe sí, ẹ tẹ bọ́tìnì subscribe àti àmì ọmọ kárìkúṣẹ́ tí ó wà ní abẹ́ fọ́nrán yìí pẹ̀lú. Ẹ tẹ eléyìí náà, Ọlọ́run máa gbà fún wa, àbọ̀ Ọlọ́run yóò dájú lórí wa. Àsìkò yìí atẹ́gùn burúkú, atẹ́gùn COVID-19 kò ní jà sí ọ̀dẹ̀dẹ̀ ẹnikẹ́ni nínú wa. Èmi ò mọ̀ wá, èmi mo mọ̀ bá ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun bíi ti òní. Ó dìgbà kan náà.